Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Friday, May 15 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, ojúbọ ọkùnrin, ojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tí ẹ wò mí pátá, ẹ bá ń ṣiṣẹ́ fídíò yẹn pin kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ yìí náà tó kàn án yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé àwọn stress àtijọ́ mẹ́ta tí ọ̀pọ̀lọpọ̀ yín go through ó ṣeé ṣe kí ó fẹ́ rọlẹ̀ díẹ̀ lọ́jọ́ tòní. Àwọn kankan wà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe látijọ́ mẹ́ta tẹ́tí ń wò pé ó yẹ kí nǹkan yẹ kó mọ́ wọlé, yẹ kí nǹkan yẹ kí n rí àǹfààní bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí nǹkan náà kí ó wà activated dáadáa lọ́jọ́ tòní, ṣe pé ẹ rí àǹfààní èyí tí ẹ̀rọ kan náà. Àsìkò ètò jásìkò tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa jọ̀wọ́ ara yín pé wò ó, mo ti náwó yìí, mo ti ná náà nìyẹn, mo ti ṣe fáin, mo ti ṣe náà nìyẹn, nǹkan tí mo fẹ́ ṣe ìbùkátà ni mo máa gbọ́ náà ni. Ẹ máa fẹ́ free mind yín, ẹ ní fẹ́ mú nǹkan lè koko rárá, pàápàá níbi owó níná. Ẹ wá ṣọ́ra ṣe, àsìkò yóò dára rárá láti kówó ra nǹkan tuntun. Ẹ má kówó ra nǹkan tuntun lásìkò yìí, kì í ṣe àsìkò tó dára láti ní jẹ́ ń mówó èlò dídí jẹ́ lọ fi ra nǹkan báyìí kó má bàa sí kábàámọ̀ lórí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ẹ̀ máa ní ìdí owó púpọ̀ lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ní nǹkan kan àbí nǹkan méjì tó ṣe pé fẹ́ fowó ṣe lásìkò yìí tó ṣe kókó tó ṣe pàtàkì. Ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ dáadáa kí ẹ sì fi gbogbo ẹ̀sùn Ọlọ́run ọba ní. Àsìkò yóò ń ṣàsìkò tó ṣe pé ẹ gbọ́dọ̀ máa fi ní ẹ̀ ń jálàmbá ju bó ṣe yẹ lọ. Ẹ má fúnra yín wàhálà ju bó ṣe yẹ lọ kówó tó wọlé. Ọwọ́ ìrọ̀rùn báyìí ló yẹ kí owó gbà wọlé fún yín lọ́jọ́ tòní. Tẹ́ bá jọ̀wọ́ ara yín pé tọ́lọ́run bá yín fẹ́ kórè, òun náà ló máa rí. Ẹ má sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ lásìkò yìí. Àsìkò rírè lásìkò yìí jẹ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè rí jájẹ ní àsìkò yìí, ṣùgbọ́n ẹ free ara yín. Tó bá ṣe pé èèyàn kan jí ọ̀pọ̀lọpọ̀ yín lówó, ẹ má fẹ́ ní bá wọn jẹ, ẹ má fẹ́ ní bá wọn fa wàhálà rárá. Ẹ free ara yín kí ẹ kàn sọ fún wọn, ó ṣeé ṣe kí wọ́n gbọ́ ti yín, kí wọ́n mú ti yín rò, kí wọ́n ṣe nǹkan tí ẹ ń fẹ́. Àsìkò yìí jásìkò tó ṣe pé ní láti jìnnà sí pé ìyá yàn lówó pátápátá. Ẹ má ṣe yẹ ẹnikẹ́ni ní owó àbí nǹkan ní kankan ní àsìkò yìí. Ẹ gbọ́ ìkìlọ̀ lásìkò yìí kí ẹ sì mú lò kí ọjọ́ tòní kí ó lè dára. Ẹ handle owó dáadáa lọ́jọ́ tòní, ṣé á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, kí owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní ọjọ́ tó gbà kí ìsara púpọ̀ ló jẹ́ o. Iṣẹ́ lè rí bákan ní ọjọ́ tòní o. Iṣẹ́ lè rí bákan, iṣẹ́ lè dàbí gbà pé dàrúdàpọ̀ fẹ́ wáyé lórí rẹ̀ lọ́jọ́ tòní. Ẹni láti kí ìsara kẹ́kọ̀ọ́ fún àdúrà dáadáa láàárọ̀ ọjọ́ tòní kó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú. Ẹ ṣe prayer dáadáa lórí ọ̀pọ̀ iṣẹ́ yín ní ọjọ́ ti tòní. Ó sì ṣe kẹ́ máa ra àwọn èròǹgbà kan bóyá lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí ni. Ó sì jẹ́ pé ọ̀nà lè má gbàbẹ̀ rárá. Ẹ má wòlẹ̀ ní pé bóyá ẹ ti ń plan kankan lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí, tàbí ẹ̀ ń gbé ìgbésẹ̀ kan lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Bóyá a fẹ́ kó rajà tuntun ni, bóyá a fẹ́ sign contract tuntun ni, gbogbo nǹkan wọ̀nyẹn kí ẹ sọ̀rọ̀ lọ́jọ́ tòní kó má bàa mẹ́hẹ rárá. Àwọn nǹkan tẹ́ bá máa pilẹ̀ ní orí iṣẹ́ lásìkò yẹn sún síwájú. Ẹ má pilẹ̀ nǹkan tuntun kan lórí iṣẹ́ lásìkò yìí rárá. Iṣẹ́ bá dẹ̀ dàbí ìgbà kó ń stress yín jù, ẹ lè béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹlòmíì lọ́jọ́ tòní pé lágbájá jọ̀wọ́ ràn mí lọ́wọ́, jájọ fọwọ́ kún iṣẹ́ yìí kó lè lọ dáadáa, kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Ọjọ́ tòní iṣẹ́ lè rí bákan, tẹ́ bá kí ìsàrẹ̀ ṣe prayer dáadáa bí mo ti ṣe sọ. Secret iṣẹ́ yín dẹ̀rẹ̀ ẹ pamọ́ dáadáa. Àṣírí tẹ́ fi ń ṣiṣẹ́ yín tó ṣe ń dùn tó ṣe ń dán ẹ pamọ́ dáadáa. Ẹ má fi wọn ẹnikẹ́ni kó má bàa sabotage ẹ, kó má bàa gbẹ̀yìn bẹ́bọ jẹ́. Ẹ kí ìsàrà káwọn èèyàn má dalẹ̀ yín ní ààyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ sì má finú tẹ́nikẹ́ni láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Má finú tọ̀yàn kankan rárá lọ́jọ́ tòní. Gbogbo ìlérí tó bá ṣe fún yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní ẹ ṣe prayer káwọn ìlérí náà kí ó wá sí ìmúṣẹ. Èyí ní ìjẹ́jọ́ tó ṣe é pé ó gbàgbé ìsàrà dáadáa níbi iṣẹ́. Torí àwọn ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ lè jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣe é pé ó lè yí ayé ẹni padà sí dáadáa, kí a má sọ ìdàkejì ní àsìkò tí a wà yìí. Ẹ kí ìsàrà púpọ̀. Nípa ọ̀rọ̀ relationship yín kò sí wàhálà. Ẹ ra àwọn èèyàn tẹ́ bá ṣe kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dán mọ́rán. Nípa ti ire owó lè rí bákan lọ́jọ́ tòní. Líǹkì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀ ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ máa wà moody bákan, ẹ máa wà moody, ẹ máa wà very spiritual púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ̀mí inú yín máa bá yín sọ̀rọ̀ gidi gan lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín báyìí lẹ máa lá àlá lénìí, alátẹ̀sí máa lá àjàlá tó ṣe pé ó ní ìtumọ̀ gidi fún gbèsè ayé yín, ní ìtumọ̀ pàtàkì fún gbèsè ayé yín. Àsìkò jásìkò tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa fẹ́ máa blame ara yín fún àwọn kankan. Ẹ máa fẹ́ máa wọ̀ pé àwọn kankan wà èyí tó ṣe pé ẹ̀ ń wù níwà tó dàbí ìgbà pé kò tọ́, tó ṣe pé ẹ máa fẹ́ máa blame ara yín, ta ló ní kí n ṣe báyìí, ta ló ní kí n wò báyìí.
àsìkò yẹn ẹ fi free ara yín, ẹ fi tọrọ àforíjì fáwọn ẹ̀ṣẹ̀ yín ló dára. Ẹ free ara yín dáadáa, kẹ́ gbá Ẹlẹ́dàá yín mú, orí mi dákun dábọ̀ ràn mí lọ́wọ́, gbogbo ẹ̀ṣẹ̀ tí n bá ṣẹ̀ Olódùmarè dáríjì mí, kẹ́ ṣe prayer dáadáa lórí àwọn irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Èyí dára púpọ̀ láti fi dá wà lẹ́yìn nìkan láti fi ṣe prayer, tàbí kẹ́ wà nítòsí nature láti gba afẹ́fẹ́ nature sára láti ṣe prayer dáadáa. Àsìkò yìí ò ń ṣàsìkò tẹ́ gbọ́dọ̀ ní ẹ̀ ń báyàn jiyàn rárá, abẹ́ ń gbàmọ̀ràn ẹnikẹ́ni rárá, àmọ̀ràn ara yín ló dára. Ohun yín abáyé sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ẹni ẹ̀mí ẹni ìmísí báyìí ni ẹ máa jẹ́ ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi prepare fáwọn nǹkan tí ó ń bọ̀ lọ́nà láwọn nǹkan rere. Ẹ ṣe prayer káwọn rere tó ń bọ̀ kó tó yín lọ́wọ́, àwọn àánú tó ń bọ̀ kó wá yín rí, torí rere tuntun ṣeé ṣe kí ó kanlẹ̀kùn yín láìpẹ́ láì jìnà. Àwọn nǹkan tó ti wá lọ sẹ́yìn ó ṣeé ṣe kó máa fẹ́ máa wá sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn bóyá nígbà kan nǹkan báyìí tó ti ṣẹlẹ̀ ká ní mo mọ̀ ní báyìí ni mi bá ṣe, báyìí kọ́ ni mi bá ṣe, gbogbo eléyìí lè fẹ́ máa wáyé lọ́jọ́ tòní. Gbogbo ẹ̀ kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Mood swing nìkan lẹ máa nílé ní ìjọba dẹ̀ ti lè control ẹ̀, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà máa wọlé fún yín lénìí. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 10 kọjá 20 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin nírà omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ ìjẹ́jọ́ tó ṣe é pé àwọn kan tó dàbí gbọ́mi sí omi ò tó àbí iṣu tó ti wáyé láàrin ẹ̀yin àti àwọn tó gbà yín ká, ẹ máa fi máa jọ̀wọ́ rẹ̀. Ẹ máa fẹ́ máa foríjì àwọn ẹlòmíì pé àbúṣe mọ̀ wá tiẹ̀ wù lówó yẹn. Ẹ máa fẹ́ máa foríjì àwọn míì. Ẹ máa fẹ́ máa gbé àwọn nǹkan tó wúwo lọ́kàn yín tó dàbí ìgbà pé àwọn èèyàn ṣe fún yín ní ẹ̀ṣẹ̀. Ẹ máa fẹ́ máa sọ̀kalẹ̀ kúrò lọ́kàn yín lásìkò yìí. Àsìkò ìjásìkò tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín kò dára kí ẹ finú tẹ́nikẹ́ni rárá àfara yín lọ́jọ́ tòní. Ẹ̀yin gan àti báyàn ṣe rẹpẹtẹ àti finú tọ̀yàn rẹpẹtẹ ó lè rí bákan ní ọjọ́ tòní, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ finú tẹ́nikẹ́ni. Ṣùgbọ́n ẹ lè yàn lọ́wọ́ látọ̀dọ̀ àwọn tó ṣe é pọ́rọ̀ gbà yín ká lọ́jọ́ tòní. Ẹ lè rí àǹfààní àwọn èèyàn lọ́jọ́ tòní. Ìsìlẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ní miss day, aṣọpọ̀ míì ní bí ìgbà pé jẹ́ tiẹ̀ báwọn èèyàn ṣe, jẹ́ tiẹ̀ lọ́rọ̀ rẹ mi, jẹ́ tiẹ̀ pé lágbájá. A tún ṣe yín bí ìgbà pé àbí kí n tiẹ̀ má bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀, àbí kí n dá wà ní ènìjọ́ tó ṣe é pé ó dára kí ẹ fi polówó ọjà yín dáadáa torí àwọn èèyàn lè wà gbà yín ká láti ràn yín lọ́wọ́, láti bá yín dúnàdúrà ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní ẹ free ara yín, ẹ fi gbogbo nǹkan síwájú Ọlọ́run Ọba. Ohun tẹ́ ẹ̀ ń retí látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín, tẹ́ ẹ̀ wọ̀ pé lágbájá ṣá promise mi ní nǹkan báyìí, ó yẹ kí lágbájá ti ṣòwò mi, ó yẹ kí lágbájá ti ràn mí lọ́wọ́. Gbogbo eléyìí ẹ fi sọ́wọ́ Ọlọ́run Ọba. Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tí ó ń rán aláàánú sí ni tó sì ń ranni lọ́wọ́. Ẹ gbẹ́kẹ̀lé, ó ṣeé ṣe kí àánú náà kí ó wọlé fún yín, ó ṣeé ṣe kí ẹ rí ìrànlọ́wọ́ náà tí ẹ̀ ń fẹ́ láìpẹ́ láì jìnà. Iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yín náà á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Sky blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 20 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ tó lè rí bákan ló jẹ́ o, ọjọ́ tó gbà kéésàrà gidigidi gan ló jẹ́. Ọjọ́ tí iṣẹ́ máa rí bákan, ẹ máa ní àwọn kankan tẹ́ ẹ máa ronú nípa ẹ̀ gidi gan lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin àti olólùfẹ́ yín ṣù lè wáyé, àwọn kankan lè ṣẹlẹ̀ tó ṣe é pé ó lè fẹ́ àfẹ́ ti relationship yín púpọ̀ lọ́jọ́ tòní. Olólùfẹ́ yín lè hùwà lọ́nà tó ṣe é pé ó lè gbà mú ìkanra wá, ó lè gbà mú issue tó lágbára wá láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ẹ kéésàrà púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má finú tẹ́nikẹ́ni, ìbàjẹ́ boyfriend ìbàjẹ́ girlfriend, ẹ má trust ara yín púpọ̀ lọ́jọ́ tòní. Kọ́ má gbé nǹkan gbẹ̀yìn yín, kọ́ má dalẹ̀ yín lọ́jọ́ tòní tí á bí kí ó máa dùn yín púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní gbogbo secret yín, gbogbo àṣírí yẹn ní láti pamọ́. Iye kan ló wọlé fún mi, àǹfààní kan mo ṣẹ̀ṣẹ̀ jẹ́ nísìn. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kéésàrà púpọ̀ lé lórí. Ẹ má finú tẹ́nikẹ́ni rárá lọ́jọ́ tòní o. Pàápàá ọ̀rọ̀ iṣẹ́ yín ṣe ń lọ, ẹ má ṣàlàyé fún olólùfẹ́ yín torí tí ẹ bá ṣàlàyé fún wọn, ó ṣeé ṣe kí àwọn kankan lè fẹ́ ṣẹlẹ̀ láti bẹ̀ àbí argument àbí nǹkan kan. Secret iṣẹ́ yín ẹ pamọ́ dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ má sọ fẹ́nikẹ́ni. Iṣu ò bá wá ṣẹlẹ̀ níbi iṣẹ́ gan kò dára kí ẹ gbé lọlé lọ́jọ́ tòní lọ bá olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn àti olólùfẹ́ yín ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe tó bá ti dín pé bóyá wọ́n ń bínú àbí wọ́n ń hùwà bákan. Ó dára kẹ́yìn wulẹ̀ jìnnà sí wọn, kẹ́ wulẹ̀ fúnra yín ní pèsè tí ẹ̀yin fúnra yín fẹ́, kẹ́ wulẹ̀ tẹ́ra yín lọ́rùn láti kúrò ní ilé láti lọ wá àyè kan wà láti jẹ́ kí gbogbo ẹ̀ kó rọlẹ̀, kó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú. Tẹ́ bá lè fọgbọ́n ṣe tẹ́fẹ̀lẹ̀ ṣe lénìí, ó ṣeé ṣe kọjọ́ tòní lọ dáadáa. Gbọ́n lórí iṣẹ́, relationship àti lórí owó, mi guarantee 1000% fún ọ̀pọ̀lọpọ̀ yín. Ní ìdí èyí kẹ́ kíyèsára dáadáa púpọ̀, àní rí wàhálà, àní rí ìdààmú láṣẹ Èdùmàrè. Ẹ sì tún gbọdọ̀ báyàn dáṣẹ́pọ̀ rárá lọ́jọ́ tòní. Bí báyàn dáṣẹ́pọ̀ dára rárá lọ́jọ́ tòní o. Ẹ má ní partner in business àbí partner nínú nǹkan kí nǹkan lọ́jọ́ tòní rárá kò dára. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Gbogbo ètò bá ṣẹlẹ̀ lọ́jọ́ tòní títí ìrọ̀lẹ́ gbogbo ṣe ṣe kó kásẹ̀ ńlẹ̀ tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú mọ́. Aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 lọ́sàn jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí orí ọ̀nà jíjìn kan kó wọlé fún yín. Àǹfààní ọ̀nà jíjìn kan ó ṣeé ṣe kó wọlé fún yín lẹ́yìn, tàbí kẹ́ máa fojú sùn àwọn kankan látọ̀nà jíjìn bí ìgbà pé nǹkan yẹ kó ti drop, nǹkan yẹ kó ti wọlé, àǹfààní yẹ kó ti tó mi lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí ẹ fi ilẹ̀ sí ọwọ́ Ọlọ́run Ọba, ẹ má wulẹ̀ ronú jù nípa rẹ̀ rárá. Tó bá dàbí ìgbà pé èèyàn promise yín pé lágbájá má worry, màá send nǹkan báyìí sí ẹ, màá ràn ẹ́ lọ́wọ́ fún nǹkan báyìí, ẹ má fọkàn sí ju bí ó ṣe yẹ lọ, ẹ má fọkàn sí ju bí ó ṣe yẹ lọ. Ẹ gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba lásìkò tí ẹ wà yìí, ẹ má finú tẹ́nikẹ́ni lórí pé èèyàn promise yín rárá. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ó dára kí ẹ fi wá ìmọ̀ kọ̀kọ̀ èyí tí ẹ ń fẹ́. Àwọn nǹkan tẹ́ ẹ ń fẹ́ mọ̀ látijọ́ yìí ó ṣeé ṣe kí ẹ tún mọ̀ ní àsìkò yìí. Àsìkò yìí àsìkò tí ó dára púpọ̀ fẹ́yìn tẹ́ ẹ̀ ń lò ràwọ̀ yìí. Owó lè wọlé fún yín dáadáa, ṣùgbọ́n ẹ má wulẹ̀ fúnra yín ní stress ju bó ṣe yẹ lọ. Ẹ má raise expectation yín too high ju bó ṣe yẹ lọ, kó má bàa sí nǹkan tó jọ mọ́ delay lórí àwọn nǹkan tí ẹ̀ ń retí pátápátá. Ọjọ́ tẹ́ máa fẹ́ free lọ́jọ́ tòní jẹ́, ṣùgbọ́n ẹ ṣọ́ra ṣe. Kì í ṣe ọjọ́ tí ó dára kí ẹ máa fi travel káàkiri ju bó ṣe yẹ lọ. Ẹ lè ṣèwádìí dáadáa ṣáájú kẹ́ tó rin ìrìn àjò èyíkéyìí lásìkò yìí. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ìrìn àjò lásìkò yìí. Mò ń lọ gbá, mò ń lọ àwo, ẹ farabalẹ̀ dáadáa. Ẹ ṣèwádìí dáadáa lórí ìrìn àjò lásìkò yìí. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa lẹ́yìn relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín léde pẹ̀lú. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 5 kọjá ìṣẹ́jú 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìwé fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ̀, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ ìjọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín rí tẹ̀rọ kan rẹ̀ sí ó ṣe é kí orí wọlé láti bẹ̀rẹ̀ ọjọ́ tòní. Ṣùgbọ́n secret yẹn pamọ́ dáadáa, àwọn àṣírí yẹn pamọ́ dáadáa. Ẹ má fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán rárá. Ẹ keep secret yín dáadáa lọ́jọ́ tòní, kó má bàa sí issue, kó má sí wàhálà, kó má sí ìdààmú rárá. Àwọn èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ó wọnú ara sí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín sì lè bára yín ní ipò ẹni tó ń ronú àròjinlẹ̀. Ẹ máa ronú jinlẹ̀ gidi gan nípa ìgbésí ayé tẹ̀ ń lò bọ̀ wá, ìgbésí ayé tẹ̀ ń lò lọ́wọ́ àti tí ó wù yín láti lò ní àwọn ọjọ́ iwájú. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa wò lọ́jọ́ tòní. Ẹ wá kíyèsára dáadáa, ẹ má ronú àròjù. Ìrònú tẹ́ ẹ bá rò, ìrònú tó lè mú nǹkan tó dára jáde ní kẹ́ ẹ rò. Tẹ́ bá ti rò díẹ̀, tẹ́ ti rí nǹkan tí ẹ fẹ́ mú jáde, ẹ close ìrònú náà. Kẹ́ bẹ̀rẹ̀ sí prepare ara yín láti wá changes fúnra yín. Ìrònú tẹ́ rò tó bí changes tí ó sọ sí yín lọ́kàn yẹn pé tó bá ṣe báyìí láìpẹ́ fẹ́ máa tún dára sí. Ẹ bá keep nǹkan yẹn, ẹ keep ẹ̀ pamọ́ sọ́wọ́ àlàáfíà yín, kẹ́ má lè fi jẹ̀bà. Káwọn ọjọ́ tá ń wò lọ́kàn yìí kó lè dára, kí ẹ wá máa tẹ̀lé díẹ̀díẹ̀. Gbogbo ẹ lè rí bí ẹ ṣe ń fẹ́. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní reason láti ṣe àwọn kankan fún ti mọ̀lẹ́bí lọ́jọ́ tòní, fún àbí fún ti èèyàn kan lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa. Gbogbo nǹkan tẹ́ bá ṣe lásìkò yìí, ó gbà kí ẹ ṣèwádìí dáadáa lé lórí. Ẹ má finú tán ẹnikẹ́ni rárá lénìí. Ẹ má partner pẹ̀lú ẹnikẹ́ni rárá lénìí. Ẹ má ní lágbájá jájọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, jájọ bẹ̀rẹ̀ nǹkan yìí. Gbogbo eléyìí yóò dára rárá lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe kẹfẹ̀lẹ̀ ṣe kọjọ́ tòní lè dára. Nǹkan kí nǹkan tó bá wáyé bí partnership business, ẹ rí dájú pé ẹ sún síwájú kẹ́ tó activate ẹ̀. Ẹ jẹ́ kó tó bí nǹkan bí ọjọ́ mẹ́ta bí ọ̀túnla ṣáájú kẹ́ tó ní àjẹwà activate plan ìta ní nǹkan tàjọ fẹ́ ṣe. Jẹ́ ká wá bẹ̀rẹ̀. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yín á lọ dáadáa. Ire owó náà lè wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá ìṣẹ́jú 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní. Ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́, pàápàá láàrin èèyàn àti olólùfẹ́ yín. Iṣu lè wáyé nínú ilé yín gan pẹ̀lú. Gbogbo nǹkan yẹn rí dájú pé kíyèsára. Ilé ò ní gbóná mọ́ yín láṣẹ Ọlọ́run Ọba. Àárín èèyàn àti olólùfẹ́ yín ò sì ní dàrú. Ó ṣeé ṣe kí olólùfẹ́ yín fẹ́ ní nǹkan kan tó ṣe é pé ó máa ṣe wọ́n, tó ṣe é pé ẹ máa fẹ́ máa feel ẹ̀ bákan, ẹ máa fẹ́ máa feel fún wọn, tàbí kọ́ hùwà tó ṣe é pé kò tẹ́ nǹkan fúnra yín lọ́rùn, ìwà tó lè affect yín, ìwà tó lè cause issue nínú ilé tí ẹ jọ wà gangan. Ó ṣeé ṣe kí lè fẹ́ wáyé ní ọjọ́ tòní. Sùúrù àtọgbọ́n báyìí lẹ́ẹ̀dá o lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ò dára rárá kí ẹ fi bára yín jà àbí bára yín tàwọn nínú ilé rárá. Fífa wàhálà, ṣíṣàríyànjiyàn nínú ilé láwọn èèyàn tó lólùfẹ́ yín ó lè cause ìjà, ó lè cause issue tó máa lágbára, ó lè cause ìkọrẹ ẹni sílẹ̀ gan tí ẹ bá kíyèsára tó bá ti jẹ́ pé inú ilé lẹ wà. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá wà lọ́nà jíjìn síra yín, ó ṣeé ṣe kí lè ṣẹ́ pẹ́rẹ́ díẹ̀ kí ẹ má bò lólùfẹ́ yín ní ìṣúra rárá. Ẹ mú sùúrù lò dáadáa. Táwọn bá ń gbé wá ní gbígbóná, ẹ̀yin ẹ ṣáà máa wò wọ́n. Èèyàn kan á jẹ́wúrẹ́, èèyàn kan á jágùntàn, ní gbogbo nǹkan á fi rọlẹ̀, ní gbogbo nǹkan á fi lọ dáadáa. Tí issue náà bá lágbára jù lọ́jọ́ tòní, ó dára kẹ́ wulẹ̀ mẹ́wu yín, kẹ́ kúrò nínú ilé kí ẹ wá bí kan gbà lọ láti lọ relax, láti lọ gba fresh air, kó má sí wàhálà, kó má sí ìdààmú. Torí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tẹ́ bá wà nílé pẹ̀lú olólùfẹ́ yín tí issue bá jẹyọ, bí ìbínú yẹn ní tètè rọlẹ̀, ìbínú yẹn ní tètè lọlẹ̀, ìjà yẹn ní tètè rọlẹ̀. Á dàbí ìgbà pé a máa jà dáadáa lọ́jọ́ tòní ni, a máa ná tán lọ́jọ́ tòní ni. Gbogbo nǹkan yẹn kẹ́ kíyèsára púpọ̀ lé lórí,
kó má sí wàhálà kó má sí ìdààmú kẹ́ sì ṣe prayer kó Olódùmarè jẹ́ kọ́jọ́ tòní kí ó rọlẹ̀ kọ́jọ́ tòní lọ dáadáa inú fámìlì náà ó ṣe ṣe kí iṣu díẹ̀ wáyé inú fámìlì lọ́jọ́ tòní tó ṣe kó lè fẹ́ kọ́yìn gbọ̀gbọ̀gbọ̀ láàní rí wàhálà ní rí ìdààmú iṣẹ́ á lọ dáadáa relationship yín kò lè rí bákan ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní white jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7:05 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ ṣùgbọ́n ṣeéṣe kí ẹ fẹ́ bísí gan kí iṣẹ́ fẹ́ pọ̀ lọ́rùn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní èyí ní ìjẹ́jọ́ tó ṣe é pé ìjẹba lè ṣe náà ni kí ẹ ṣe ẹ má gbé ọ̀rọ̀ iṣẹ́ sí àyà ju bí ó ṣe yẹ lọ ìjẹba lè mú ni kí ẹ mú ìjẹba lè ṣe ni kí ẹ ṣe ẹ máa plan ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa ìgbésí ayé lásìkò yìí ẹ máa rò pé báwo mo fẹ́ ṣe tí nǹkan àti fi lọ dáadáa báwo mo fẹ́ ṣe tó wá fi wọlé dáadáa fún mi nǹkan dàbí ìgbà pé ó ti ń rí bákan ó dàbí ìgbà pé owó yìí ń sáfẹ́rẹ́ díẹ̀díẹ̀ àsìkò ìjà àsìkò ló ṣe ń pẹ́ ní láti fi plan lórí nǹkan tẹ́ ń fojoojúmọ́ ṣe láti jẹ́ kí gbogbo ẹ̀ sẹ́ẹ̀tì ẹ má jẹ́ kí iṣẹ́ àfẹ́ẹ̀tì ìlera ara yín rárá tó rọ́pọ̀lọpọ̀ yín àìlera lè jẹyọ gan lọ́jọ́ tòní àìlera lè jẹyọ nínú àgọ́ ara yín lọ́jọ́ tòní tó ṣe pé tẹ́ẹ̀bà kí sara tẹ́ múra lé lórí àìlera náà lè rí bákan ẹ kí sara púpọ̀ lọ́jọ́ tòní ẹ falẹ̀ mọ́ ìgbìyànjú láti jẹ́ kí ìlera ara yín kí ó jí pépé kó má sí wàhálà kó má sí ìdààmú tó bá ṣe pé ẹ kẹ́fín pa ìlera díẹ̀ ń jẹyọ ẹ lo oògùn lé lórí bẹ́ẹ̀ sì ni iṣẹ́ tó bá wà ńlẹ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní ẹ ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ má kánjú ju bó ṣe lọ lórí iṣẹ́ kíṣẹ́ ẹ kó má kánjú gbègbèsẹ̀ rárá ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ ti tòní iṣẹ́ á lọ dáadáa relationship yín á lọ dáadáa rí owó náà lè wọlé fún yín lónìí light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 11:15 láàárọ̀ sí aago 12:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ erùpẹ̀ lérùkù Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ rí ìdùnnú ẹ rí ayọ̀ ní gbogbo ọ̀nà lọ́jọ́ tòní gbogbo nǹkan tẹ bá fọwọ́ bàbá yìí ló máa dùn fún yín òwe tẹ bá ń gbà lérò báyìí ló máa wọ́ọ̀kì fún yín ẹ máa gbọ́ròyìn tó ṣe é kó lè mú kára yín yá gágá lọ́jọ́ tòní ẹ máa rí dùnnú lórí ọmọ lórí iṣẹ́ lórí nǹkan kíkan tí ẹ bá ń dáwọ́lé lásìkò yìí ẹ máa wà very very creative ẹni dára láti fi plan àwọn idea kan lè sọ̀kalẹ̀ sí yín lọ́pọ̀lọ́ lọ́jọ́ tòní àwọn idea yẹn jẹ́ àwọn idea tó ṣe é kó máa wúlò kan fún yín o ẹ lè kọ́ kalẹ̀ pé mo rò kan pé màá ṣe nǹkan báyìí mo plan pé màá ṣe nǹkan báyìí kẹ́kọ̀ọ́ kalẹ̀ kẹ́ wá bẹ̀rẹ̀ sí activate ẹ̀ láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí èyí ò dára rárá láti fi gbé ìgbésẹ̀ tuntun kankan rárá ṣùgbọ́n ẹ tẹ́ra yín lọ́rùn ẹ ṣe àwọn kan tá a mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ báwọn èèyàn sí pẹ̀lú àwàdà àti ẹ̀rín torí gbogbo èèyàn pátá ló máa nífẹ̀ẹ́ yín lọ́jọ́ tòní ẹ máa jẹ́ ààyò ọmọ aráyé lọ́jọ́ tòní ni o ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ti ṣe á lọ dáadáa tí relationship yín á lọ dáadáa tí owó náà lè wọlé fún yín ní ọjọ́ tòní yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9:30 láàárọ̀ sí aago 11:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ ti tòní oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ tó gbà kí sàrà ló jẹ́ ọjọ́ tó ṣe é pé àwọn èèyàn àti mọ̀lẹ́bí kan lè má gòrégé ó ṣe ṣe kẹ́yìn fún alára yín gan kí ẹ wà tó ṣe é pé ó lè affect mọ̀lẹ́bí ó lè bí kí family member kan kó fẹ́ bínú tàbí kó ṣe é pé ó lè fẹ́ pa èèyàn kan nù lẹ́yìn lára kí sàrà púpọ̀ lọ́jọ́ tòní ẹ má hùwà mo ṣe tán èmi náà mo lè ṣe èmi náà mo tó bẹ̀ láti hùwà yẹn fún ẹ kí sàrà lọ́jọ́ tòní tí wọ́n bá dẹ́ pè yín sínú family ẹ má dà sí rárá lọ́jọ́ tòní o gbogbo secret yín gbogbo plan yín pátá ẹ má fi lé family lọ́wọ́ kó má bàa sí wàhálà kó má sí ìdààmú ẹ kí sàrà lọ́jọ́ tòní nínú ilé yín o ẹ kí sàrà púpọ̀ issue lè ṣẹlẹ̀ ní inú ilé tó ṣe pé ẹ̀yin fúnra yín ló ṣe ṣe kí ẹ jẹ́ orísun issue yẹn tó máa kọ́ọ̀sì ẹ̀ ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ìbínú òjijì àbí ìwò òjijì kan tó lè da píìsì àlàáfíà àyíká yín rú ẹ kí sàrà púpọ̀ lọ́jọ́ tòní èròkèrò sì máa wáyé púpọ̀ kọ́ta yín lọ́jọ́ tòní ẹ máa rí èròkèrò gan lọ́jọ́ tòní gbogbo èròǹgbà tí ó tọ́ ìjìnà sí pátápátá pàápàá yìí tó jọ mọ́ sí family member kan àbí tinú lẹ́yìn ẹ kí sàrà púpọ̀ ìjìnà sí èròkèrò yìí tí ò bá sí ń pé bóyá ẹgbẹ́ yàn mú lọ́rùn ọwọ́ ẹ má sì àkíyèsí ẹ̀ fún nǹkan tẹ́ni náà ṣe èròkèrò lè sọ sí yín lọ́kàn púpọ̀ lọ́jọ́ tòní ẹ kí sàrà ìjìnà sí ríronú lọ́nà tí ó tọ́ rárá ẹ fílẹ̀ máìndì yín dáadáa ẹ fírí máìndì yín dáadáa ẹ ṣe àwọn kan táwọn kí inú yín dùn káyọ̀ yín kún tẹ bá fi ń gbé bóyá inú lẹ́gí bákan ẹ lè jáde lọ láti lọ wá bí nǹkan ṣe fẹ́ dá láti lọ wá ìdùnnú láti lọ wá ayọ̀ kò sí wàhálà kò sí ìdààmú rárá lọ́jọ́ tòní ẹ fọgbọ́n ṣe kẹfẹ́ lẹ ṣe o ẹ má hùwà tí ó tọ́ sọ́mọlàkejì ìwà tẹmọ̀ pé ìwà ìmì nílé ìgbà rárá ẹ má ṣe sọ́mọlàkejì rárá lọ́jọ́ tòní títẹ̀sí ti wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣe prayer kó má hàn tí yín dáhùn lọ́jọ́ tòní bí ẹ ti hùwà kan tó jọmọ́ ìwà tí ó tọ́ látijọ́ mẹ́ta ẹ ṣe prayer dáadáa kí ìwà yẹn kí Ọlọ́run má fi san yín ní ẹ̀san kí ká má wáyé lọ́jọ́ tòní kẹ́kẹ́ sàrà púpọ̀ àdúrà yín wá gbọ̀kàn abalẹ̀ iṣẹ́ lọ dáadáa bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lẹ́nu ṣùgbọ́n relationship yín mi guarantee 100% pé yóò lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní white jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5:05 ní ìrọ̀lẹ́ sí aago 6:05 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni
oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 lọ́jọ́ tòní ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọjọ́ tí fọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtàwọn èèyàn máa já gere ló jẹ́ ṣùgbọ́n o gbogbo nǹkan kọ́ ni kí ẹ dá sí gbogbo nǹkan kọ́ ni kí ẹ sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ tòní o ẹ mú sùúrù lò dáadáa púpọ̀ ẹnu lè máa gbé yín ọ̀rọ̀ lè máa gbé yín lẹ́nu lọ́jọ́ tòní ẹ má sí ọ̀rọ̀ àsọjù láwùjọ ẹ ní sí ọ̀rọ̀ sọ láṣẹ Ọlọ́run bá ẹ má mọtí rárá ìjìnà sọtí rárá torí tẹ bá mọtí rẹpẹtẹ lẹ́nìí kẹ trust mi gbogbo nǹkan tẹ̀ ń pamọ́ láṣìírí yẹn gbogbo ẹ̀ pátá lẹ máa tú síta ọ̀ tó ṣe gbogbo èèyàn pátá ló máa fẹ́ mọ̀ sí kí ẹ sára dáadáa lọ́jọ́ tòní gbogbo plan yín ẹ ṣe dáadáa ni o ẹ ṣe dáadáa ni o ẹ ti kọ́lé mẹ́wàá ẹ ti ní mọ́tò ogún ẹ ti ní gbogbo tíkẹ́ẹ̀tì ayé yìí pátápátá ẹ kí sára púpọ̀ lọ́jọ́ tòní ẹ má sọ síkírẹ́tì yín rárá fún ẹnikẹ́ni lénìí àwọn ìdí àtúbá wá sí yín lọ́pọlọ ó dára kí ẹ calm down inspiration máa wọlé lénìí ṣùgbọ́n ẹ calm down ẹ lè kọ àwọn inspiration náà kalẹ̀ idea náà ẹ lè kọ kalẹ̀ bóyá máa wà yín lọ́wọ́ ní àwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí èyí ò dára rárá láti fi ní pé bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ àwọn plan yín síta pátápátá kò dára rárá bẹ́ẹ̀ tí ẹ wá ń gbé ìgbésẹ̀ kan lórí inspiration tó wọlé fún yín kò dára rárá ẹ jọ̀wọ́ ara yín sí ọwọ́ Olódùmarè ọba tó dá yín ẹ sì má ṣe gbọ́gbọ́n àgbọ̀jù rárá lọ́jọ́ tòní ẹ má ṣe bí gbà pé ẹ mọ̀ tán rárá pẹ̀lú ẹnikẹ́ni ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ pẹ̀lú àwàdà pẹ̀lú ẹ̀rín tíyàn bá bí yín ní ọ̀rọ̀ tíyàn bá ní kẹ́ bóun dá sọ̀rọ̀ ẹ lè bá dá sí lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹ́niyẹn rí ìtúsílẹ̀ látara ọ̀rọ̀ tí ẹ bá sọ ṣùgbọ́n síkírìtì tí yín yẹn ẹ pamọ́ dáadáa kí ẹ kí sára púpọ̀ iṣẹ́ á lọ dáadáa relationship yẹn á lọ dáadáa ire owó náà lè wọlé fún yín lénìí light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 kù ìṣẹ́jú 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ di àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 iye gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.